Tasi antara bàbá wa Àlífà Tànátúmọ́lọ́wí lọ́wọ́ ayá fún wa. Àmín. Bàbá Asúnṣe fún ìyá ìwọ̀n ayá fún wa. Àlífà nígbà ọlọ́run yá fún wa fífún wa. Bàbá Asúnṣe tọ́ọ̀n ọlọ́run yá fún wa. Ẹ̀yọ́ máa sì mọ̀ nípa ìgbésí ayé bàbá Alájàgbà. Nígbà wo ló ṣe rí báyìí? Bí àbáyọ̀ fẹ́ kọ̀rọ̀ ń pa àbá òòlù kọ́ tán. Àmáyà kan lọ́sàrí wá sí lórí ìdókò mi ní bàdà bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Àkọ́ni sọ pé a máa zíba lẹ́dí iná ìdára fún ṣe ìhátì. A na jẹ́ alẹ́rùnkà lẹ́dí na ámànù wàhámìlú sọ́ọ̀lẹ̀ha. Sàwáà Mahyaahum wa mamatuhum ìdásí àyè àtẹ́tí wà ó yẹ kó rí kàràkàrà rẹ̀. Àwọn èèyàn ní ń dàrú mọ́lọ́ lọ́wọ́ kì í dàrú. Ìṣẹ́jú méjì náà mo fẹ́ lò. Àmọ́ àṣìbálẹ̀ ní Nàìjíríà sẹ́yìn àti ànàjì aláhùn kàlẹ́dì náà mọ́nú àmìlù sọ́lẹ̀ àti. Ẹni tí ò dẹrù rẹ̀ dáadáa. Àlọ́ pé gbogbo tí wọ́n wáyé wá ṣe. Ìtàràhùn sẹ́yìn àti. Àbáyé jẹ́ mi. Ànàjì aláhùn kàlẹ́dì náà mọ́nú. Wọ́n wá báyé jẹ́, ọwọ́ abẹ́bí jẹ́, ọwọ́ abalẹ̀ jẹ́, ọwọ́ abàlúwò jẹ́, ọwọ́ abẹ́sẹ̀ ọlọ́wọ́ ọba jẹ́. Àwọn tó ń pè tí wọ́n mójútó láyé tí wọ́n wá ṣe nìyẹn. Ọlọ́run ní. Ànàjì aláhùn kàlẹ́dì náà mọ́nú. Ọlọ́run tí wọ́n jẹ́ àgbẹ̀rẹ̀ pé alẹ́dí náà mọ́nu wà nínú ṣe ìyá ẹ̀. Wàmílù sọ́lẹ̀ àti. Sáwà pa àwọn ọ̀hún pé àwọn tó dájú pé Ànàjì àmọ́nú. ọgbọ́n ọba gbọ́. Wàmílù sọ́lẹ̀ àti. Wọ́n wáyé wọn wá ṣe láti bẹ̀rẹ̀ ayé wọn dópin iṣẹ́ rẹ̀ ni. Sàwá àwọn máyàhùn wà mamatuhum. Ewu, bàbá. Tó ṣeré ní tí wọ́n ṣeré láyé bí bàbá Àlájì àgbà yìí. Tí wọ́n mójútó tọ́kàn láyé, ayé yìí Darul Aman. Ilé iṣẹ́ ni, àmọ́ àìrà ni Darul Jaza. Àlìkíámà òun ni ilé ẹ̀san. Kùránì àyà kan náà ló sì dé mọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́kàràkàrà Surat Al-Imran 185. Bàbá. وإنما توفون أجورهم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. Àlìkíámà nílé ẹ̀san bẹ́ẹ̀ tí oríṣẹ́ yẹn wọ́n jọ di fífọ́ ẹ̀. Àwọn àti ìṣẹ́ pọ̀ láyé gan. Bí iṣẹ́ bá ṣe lè kọ́ pọ̀ tó tí ọba ti sí mímọ́ ní ọlọ́run nígbà. Wàhálà ìnáwó Iṣẹ́ rẹ̀ iṣẹ́ tà ń sọ òun bó ṣe tó nì. Mo kẹ́rin wọ́n kọ̀ ránà rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìláàsì. Tí ọba sí mímọ́ ń bẹ́ẹ̀ láti láàrin méjì tí wọ́n ṣiṣẹ́ tó lọ ń gbà kan tí ó gbà kan. Kábílà àti ábílà ṣiṣẹ́. Ọlọ́run gbàdí ábílà. Ọlọ́run ọ̀gbà ti kábílà. Nígbà tó wá ní kí ló dé tó ọ̀gbà tó Ọlọ́run wá sọ fún yín pé o. إنما يتقبل الله من المتقين. Tó bá ṣe ní Mọ́ndé ní gbàṣẹ́, ṣe rí Àlájì àgbà. Tó bá gbé ọgbẹ́ máa ṣe di ẹrù tọ́pọ̀ tó wù, bọ́lọ̀ ń bá tó ẹrù wọn wò. Tó bá tí ọ̀fẹ́ ń bẹ̀ yọ bá ṣe wọn jẹ́ ẹrù. Àwọn tí wọ́n má jù láyé tí wọ́n má, àwọn ànábì Ọlọ́run, àwọn ni wọ́n má jù. Nígbà tó lọ fúnra ara rẹ̀,
òun lọ wá sàwọn lẹ́sà ọwọ́ aróyìn wọn nígbà tí ká bọ̀ ó nígbà tí ká wùjá tì náà. àtẹ̀yìn ìmọ̀lá omi rẹ̀ kan lájà ti wọ́n ṣá. nígbà tó wá ka gbogbo wa ó wá kà wọ́n títí àtẹ̀sà tó sà wọ́n wọ́n kà wọ́n títí bí wọ́n ti jẹ́ ní ire ìgbà tí wọ́n wàá sọ̀kalẹ̀ rẹ̀ lọ sí àyàmù ìgbà tó lọ fẹ́ sọ̀kalẹ̀ àyà kan tí wọ́n bà mí lẹ́nu. àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí ànábì Ọlọ́run ni wọ́n o àwọn tá a sọ pé wọ́n dé àjù wá lọ àwọn tá a sọ pé wọ́n má jù wá lọ ọgbà fún ọ̀rọ̀ àsọ̀kalẹ̀ àyà ń lọ́sẹ̀ yìí wọ́n tó fọ ẹ̀sọ̀kalẹ̀ sínú tó rásìkò Ọlọ́run ní wà. làwọn àṣírà kù ọ̀nà ìlà àṣíràkù tó bá kúrò sí èyí tó yìí náà tí wọ́n lẹ́nu ire ní yìí. làbí tó ayé o máa dànù yàmọ́lú. bàbá wa àlẹ́jẹ́ àgbà ẹ̀jẹ̀ ọ̀rọ̀wáhù. wàhálà àníhò. ọlọ́mọ́sà yọnu sí wọn. ọlọ́run yọnu sí wọn. etí wọ́n ṣe mímá ni wọ́n fi ṣe lọ́wọ́ àgbà. ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n ṣe lọ́wọ́ àgbà. wọ́n máa ṣe screening fún yàn. wọ́n máa ṣe Ọlọ́run ṣe screening wọn wá rí i pé ó kọjá. ìgbà tó wọn ti máa wá dúró dé yàn. ẹ̀yìn ni o. Ọlọ́run wá ṣàánú bàbá Ọlọ́run mọ́sà wọlá àánú wọn fi ṣe é bọ̀ títẹ́. Ọlọ́run má dá wà àánú nínú ilé yìí. ọlọ́run má dá wà àánú nínú ilé yìí. Gbogbo ẹ̀dá tó bá ṣiṣẹ́ láyé. gbogbo ẹ̀dá tó bá ṣiṣẹ́ láyé. Ìdájú màkọ́lọ́ ń gbàṣẹ́ rẹ̀. Jẹ́bi màkọ́lọ́ ń gbàṣẹ́. Láti màkọ́lọ́ ń gbàbọ̀ ẹ̀. Kí ni ṣe fún lẹ́yìn rẹ̀ ní? Àwọn afá pọ̀ ń lọrin. Àwọn afá pọ̀ ń lọrin. Àmọ́ ẹnu máa ń bà wọn méjì púpọ̀. Ẹnu máa ń kọ́ wọn méjì púpọ̀. Ẹnu máa ń kọ́ wọn púpọ̀. Bàbá ní bàbá Alájí àgbà. Bàbá Alájí àgbà dáadáa kọ́ wọn. Bàbá Sheikh Adam Al-Alori. Ìtọ́fà ni pé iṣẹ́ àwọn méjèèjì ń pọ̀. Ǹjẹ́ iṣẹ́ wọn pọ̀ lọ́wọ́ á? Àwọn tá ń dákọ̀ yìí. Àwọn tá ń dákọ̀ yìí. Bàbá ni wọ́n sọ ní ìsìn. Bàbá ní bàbá Alájí àgbà à ń sọ àràfà àgbà. Tájú làdámù. Bàbá sí Ádámù à ń sọ̀rọ̀ àfẹ́sìn. Àwọn tá ń sọ yẹn wọ́n dẹ̀ wọ́n fà. Kódà àwọn àmì ń bẹ bàbá ń sọ̀rọ̀ bàbá Alágbàdì. Bàbá sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ àwọn aláya sọ̀rọ̀ gbogbo à ń tàwọn yìí. Àmọ́ àwọn méjèèjì ọ̀la ìpèsè wọn tí àbá ọgbọ́dọ̀ ṣe lò wọ́n fún wa nínú tí wọ́n wáyé wá ṣe. Ìtọ́nà òun ṣe fún wọn lẹ́yìn wọn òun ni yí pé bàbá tó kéde ló sọ bẹ́ẹ̀. Ẹ dákun mo kàn fẹ́ lò ní o. Ọkùnrin jọ́nà ni olùwàsí àmì fún ọ. Tó ọ̀gá ti lọ mọ́ká. Ọ̀gbọ̀n fún mi yàtọ̀. Wàsí ẹlẹ́ẹ̀kejì gbogbo ilé tó ọba fẹ́ kọ́ tó fi ṣe bísíǹsì lọ́kọ́ síta. Ọ̀gbọ́n ilé tó ọba bẹ ilé mi lọ kọ́ sí. Má jẹ́ kí ọ̀dá lè lò lẹ́sẹ̀ bá dá lè lò ní yàtọ̀. Lọ́rọ̀ wo tó sàánú yàn kẹ́sì ọmọ ìdánwò rẹ̀ kì í ṣe nígbàdúrà kékeré. Ẹ wá wà lájí àgbà. Mẹ́tò tó bí ìdáwọ̀ ọ̀dọ́ yìí. Ẹ wọ fún Ádámù. Lọ́dà ní ìgbà tí wọ́n kú òun. Ọlọ́run bá kẹ́ wọn. Ọlọ́run bá jẹ wọn. Ó lè kúndé ní fún wọn. Ẹjẹ́ àfarabalẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ tí mo ní bàbá wa gbà nímọ̀lẹ́. Bàbá wa gbà nímọ̀lẹ́. Wọ́n ní kí wọ́n lè fún wa báyìí. Ipe BC Mama Kamal ní yunifásitì wọ́n ti sọ̀rọ̀. Mama Kamal ní yunifásitì ẹ má fi ilẹ̀ o. Ẹ̀yìn Alájí àgbà náà. Ẹnìkan ṣoṣo nígbà tá à ń ṣe yunifásitì 2023. Ó wá ní ọmọ ọgọ́rùn-ún. Òun ó sanwó léèwé ọdún mẹ́rin. Sẹ́nitọ̀ Abubakar Bukola Saraki ọlọ́dún ọ̀rẹ́ ó máa dá sí. Ó ti san ọdún kìíní, ó ti sàkejì, ó ti sàkẹta, ọlọ́run lẹ́mìí ló kókó sàkẹyìn náà. Àmín o. O lè dá sí Mama Kamal University. À ń ṣe professorial endowment. O lè gba professor kan fún wa tó máa wá sanwó rẹ̀ ọdún kan 12 million péré. O lè máa sanwó àwọn ọmọ iléèwé. O lè wá kọ̀ nǹkan bẹ́ẹ̀ kó ṣe dáadáa sí ọlọ́run ló dá wọn náà dára. Bàbá ìmọ̀ mọ̀ ní ẹnu ẹni kí n wúyo àwọn bàbá mi ọ̀ṣàfihàn. Bàbá ní gbólóhùn tó dáa bí wọ́n bá sọ̀rọ̀ tó dáa sàárà
ni ọ̀rọ̀ tí rẹ́gísítà wa sọ yìí ọ̀rọ̀ tó dá púpọ̀ ni. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ òmọ́ wọ́n lọ́rọ̀ tí bàbá rẹ́gísítà sọ wọ́n ní kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ ọ́. Wọ́n ní ọlọ́ọ̀bá wa sanwó lẹ́sàn-án kan tí wọ́n jẹ́ ká mọ gbólóhùn yìí. Bàbá wa ìmọ̀mọ̀ àgbà nímọ̀lẹ́ wọ́n ní nísìnyí báyìí. Wọ́n ní nígbà tí máikrófóònù ti darí padà wá sílé. Àwọn bàbá ṣe sàáyìdì wá pé kí wọ́n kí àwọn bàbá wọ́n lè kú ìjòkó. Àwọn bàbá àlàjì àgbà wọ́n ní kí Sheikh Saheed kan wá kí ní pé kú ìjòkó. Wọ́n ní wọ́n kí bàbá Mufti pé wọ́n kú sọ̀kalẹ̀. Bàbá wa ìmọ̀mọ̀ àgbà nímọ̀lẹ́ wọ́n ní nígbà tí máikrófóònù ti darí padà wálé báyìí. Wọ́n ní gbogbo wa wọ́n ní gbogbo ń tà ń gbọ́ látàárọ̀ àjẹjòkó yóò sú wa. Wọ́n ní kò sẹ́nìkan tí sì ń wùwà pé ìjòkó yìí ti sú wa. Ṣùgbọ́n àwọn elétò la ní àkíyèsí. Wọ́n ní àwọn elétò wa wò pé bí àwọn jàmọ́ ò bá sọ tó sú àwọn bàbá àwọn elétò wọ́n rí i wípé ìjókòó yìí ó ti gùn dáadáa ó ti wá tó ká fi ẹnu rẹ̀ tì sí nìkan. Wọ́n ní gbogbo tá a fẹ́ rí tá a fẹ́ gbọ́ àti rí àti gbọ́. Wọ́n lóyún tó wá dájú báyìí ká sòókọ́. Wọ́n ní kò síbi tá a sòókọ́ sí. Lọ́nà ọ̀nà wáyà yìí ni ló bá tó bí 100 ọdún. Tí bàbá wa nípa tòní tí wọ́n pẹ́ pẹ̀lú àlàáfíà. Àdárísìkí tó pọ̀ tó ju àwọn àlájì àgbà lọ. Tọ́lá wọn hábi ti gbogbo ọdún orí àwọn àlífà tó ti lọ tó hábi ẹ̀ papọ̀ tó wá kó fún wọn. Bàbá ní bí wọ́n ṣe máa ń gùn lẹ́mìí nínú ó sì rọ Ọlọ́run lọ́rùn kó ṣe léyìn bẹ́ẹ̀ ọlọ́mọ́sà ṣe é bẹ́ẹ̀. Bàbá ní kásá ní. Bàbá wa ìmọ̀mọ̀ àgbà nímọ̀lẹ́ wọ́n ní nísìnyí yìí. Wọ́n níbi kásàdúrà ìtọrọ ìkẹ́ fún bàbá wa tó lọ ní lókù báyìí. Ìtọrọ ìkẹ́ ìtọrọ ìgẹ̀ ìtẹríba síwájú Ọlọ́run pé báwa kẹ́ni ó lọ bá gbà á lábọ̀. Wọ́n ní gbogbo ẹni ó sì ṣètò kò sẹ́ni tí ò ti máa tọrọ bẹ́ẹ̀. Wọ́n ní bí àwọn èèyàn bí wọ́n ṣe ń dá èsì padà tí wọ́n ń ṣe Allahu Akbar ní gbogbo ìgbà yòówù tẹ́nikẹ́ni bá sọ̀rọ̀ tó sì ń sáámi sáwọn àdúrà tí wọ́n ṣe. Ó fi hàn àwọn bàbá pé ìdí ilẹ̀ pé àsìkò tá a dé yìí yóò tún dáa ju èyí tá a ti lò lọ ni. Wọ́n ní bàbá wa Àlájì àgbà tí wọ́n wà lórí ìjòkó báyìí. Wọ́n lọ́wọ́ ọba yóò kádàrá àwọn àṣeyọrí. Wọ́n ní bí àsìkò bàbá wa lánàá bó ṣe mọ̀ nì. Wọ́n láwọn achievement àwọn àṣeyọrí tí ò ló ń kà. Inú rẹ̀ ni yunifásítì àkọ́kọ́ tó jásí pé àáfàá ló dá a lẹ̀ tẹ́nìkan ò ṣáájú ẹ̀. Àkọ́kọ́ yunifásítì tí ó tún máa wá jẹ́ ọkọ̀ àáfàá àgbà tó ní fíìsì tó gba àpúrúfà lọ́dọ̀ NUC. Bàbá ní bí ó sì ṣe máa jẹ́ lọ títí nù ẹ̀dá àáfàá àgbà ní ṣàdúrà fẹ́ tó yẹ ṣáájú. Yunifásítì wọn náà wọ́n ṣàdúrà fẹ́ ṣáájú. Bàbá ìmọ̀mọ̀ àgbà nímọ̀lẹ́ wọ́n ní ṣàdúrà MKU. Dáàmọ̀ lọ́rùn hayataha wa hafizaha Allahu min kaydil kaidin. Bàbá làwọn ti fi kan kú o min kaydil kaidina
والخائنين. bàbá ni awi ni adamu Allahu hayataha wa hafizaha Allahu min kaydi al-kaidi wal khainin. wọ́n ní àti káìdí ní àti káìní ní àgbogbo ni wọ́n ń bẹ o wọ́n sì yàtọ̀ síra wọn. bàbá ní kẹ́ wálé kẹtọ́ wá kéwú wọ́n lọ́dọ̀ àfá àwọn àgbà ní dẹ̀dẹ̀ ààrùn náà bàbá wa rẹ́gísítà MKU àkọ́kọ́ pioneer registrar níbi tàlàbí àgbà ti ṣe bàbá ti dábà àlàbí àgbà àwa ní Muhammad Kamaluddin Habibullah Musa Al-Adabi. Musa wọn náà ló pilẹ̀ ẹni kọ́ mi wí ẹni bàbá ìmọ̀mọ́ àgbà ní màlúù ọ̀nà ìyá yẹn pẹ́sà wọ́n ló wọ́ bàbá àrùn rẹ̀ bàbá ìmọ̀mọ́ alágbàjì wọ́n ní Musa tàǹdàkọ̀ ni wọ́n ní Musa àgbà náà ni àwọn náà wọ́n dúró yìí wọ́n ní bàbá ìmọ̀mọ́ àgbà ní màlúù wọ́n ní tẹ̀ bá ń gbọ́ Musa òun ló pilẹ̀ àgbàjì nílé wa fi ń tẹ́lẹ̀ àgbàjì àìsàrà àgbàjì ọmọ alágbàjì ilé àgbàjì wọ́n wá lówó yìí owó MKU tẹ̀sàdúrà fún mi owó rẹ́gísítà rẹ̀ o owó fíìsì rẹ̀ bọ̀dá wa tọ́lọ̀ fi pọfẹ́sọ̀ kéèké sánú honorable Grand Kadi àwọn là máa dá sí lọ́rùn kéèké lọ́rùn ni a máa dá sí lọ́rùn báyìí nítorí ní sàádà wa rí. àfọ àwọn Sheikh Abdulrasaq Al-Mudir wọn lówó àná ọba owó MKU rẹ̀. àfọ àwọn àgbà Abdullahi Aláyà nínú àwọn ọmọ bàbá làjẹ́ àgbà rẹ̀. bàbá wa níbi tá ń lọ. abẹ́ tọrọ fún bàbá wa tàti lọ wọ́n ní gbogbo wa náà látọrọ a sì ní dá lórí bàbá tó lọ yìí àtàwọn tí wọ́n lọ bá wọn àánú Ọlọ́run àti kẹrẹ àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run ó fẹjú gan ó sì gbà àyèjú ká wá sọ pé tá a bá ti tọrọ fẹ́ nìkan kò ní kẹ nìkan bàbá ló fẹ́ gán tó jásí pé tá a bá tọrọ ẹ̀ yóò ka ẹni ó lọ yóò sì káwọn tó lọ bá àwọn tí wọ́n ti lọ láti gba àsìkò bàbá wa rájí àgbà bàbá wa àlífà alákòókò bàbá wa khalifa lẹ́ẹ̀kejì bàbá wa khalifa lẹ́ẹ̀kẹta tó lọ àti àwọn bàbá wa sultanu mufassirin bàbá wa jẹ́rẹ́rà ìyàwó alẹ́ òwá ìyàwó alábàtà tọ́lọ́wọ́ kádàrá kí wọ́n dórí khilafa bàbá wọ́n ní gbogbo wọn bákan náà wọ́n sì rí o wọ́n ní gbogbo wọn láàfi àdúrà ìkẹyìn ránṣẹ́ sí wọ́n lọ́lọ́wọ́ ó sì bá wa gbà yóò fi kárí wọn bàbá ní kẹsàn-án ní. Amina, amina, amina ya Allah. wọ́n ní bá a ṣe pọ̀ tó yìí Suratul Fatiha ẹyọ kan náà láṣẹ. bàbá láwọn bí ọ Fatiha ẹyọ kan tá a ṣe tí ó máa gbàdúrà yìí má jẹ́ kí tiẹ̀ ó miss. bàbá làwọn pọ̀ tó bẹ̀ gẹ́ ẹni ó lè sọ yóò ká wa kò sí ó dàbí dúróònù débi kò lè sọ yóò ká wa. wọ́n lọ àfọlọ́hún tó dá wa nìkan ló mọ yóò ká yóò wá tá a wà ń bì yìí. wọ́n ní bàbá ṣe bá ti yọ kan lẹ́ẹ̀kan náà tí a hàn ọ́ kàn án. wọ́n ní iye wa yìí nígbà tá a bá ń ṣe Fátíà àwọn màláíkà ó wà á tàbí jíwèé pé àwọn oníkè yìí ni wọ́n sì pọ̀ tó báyìí kí lè fẹ́ abáyé sọ fọ́lọ́hun wọ́n ní irú bẹ́ẹ̀ là ń fẹ́
wọ́n ní túmọ̀ ẹ̀ dákun má jẹ́ kí fáàtì àti ẹ má jẹ́ ó miss wọ́n ní láàrin fáàtì àyókù má jẹ́ kí fáàtì àti ẹ ó miss o wọ́n ní tá a bá ké fáàtì àtọ́ wọ́n ní bísímìláì mẹ́ta kúrú wàláwù mẹ́ta wọ́n ní ká tó ṣe kúrú wàláwù lẹ́yìn fáàtì ẹyọ kan ayatul kursiyi ẹyọ kan àwa ṣe kúrú wàláwù mẹ́ta pẹ̀lú bísímìláì níbẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan wọ́n ní bàbá ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí tán wọ́n ní ká tó bẹ̀rẹ̀ àsàlátù láfi pilẹ̀ rẹ̀ àsàlátù láfi parí ẹ̀ tó bàbá ní tá a bá ṣe fátíà tán ayatul kursi ẹyọ kan kúrú wàláwù mẹ́ta àsàlátù yóò wá tẹ̀lé wọ́n àsàlátù tá a ṣe yìí wọ́n ní 30 àti mẹ́ta láṣẹ 33 wọ́n àsàlátù tá a sì ṣe èyí tà Nábì lóhun fẹ́ràn jù ní èyí tá a fi wá àlàálì yìí wá àṣàábì yìí tá a dakọ rẹ̀ mọ́ṣáṣá àwọn àṣàlátù àwọn tó gbà Nábì ló gbà àtàwọn sàábì rẹ̀ táwọn náà ó jàǹfààní mbẹ̀. bàbá ní táwọn ní àṣà lẹ́ṣà yìí wọ́n láwọn ò wí fúnra àwọn Ànábì ló wí o iṣẹ́ táwọn jẹ́ yìí wọ́n ní gbogbo àwọn àfáà àwọn bàbá wa tí wọ́n àwọn Ànábì ní àwọn ẹbí mi àtàwọn sàábè mi tí wọ́n kún mi lọ́wọ́ tá a jọ ṣiṣẹ́ tí ìsìlámù fi rọrùn báyìí ẹ máa rántí àwọn náà bẹ́ẹ̀ ṣe láti mi wọ́n ní Ànábì ní bàbá bá ṣe ṣàlátù fún òun ká má gbóhùn nìkan ṣe fún ká fa àwọn ẹbí òun àtàwọn sàábè òun 30 àti mẹ́ta láwa ṣe wọ́n ní bàbá lè máa ṣe báyìí Ànábì fẹ́ràn rẹ̀ púpọ̀ wọ́n ní gẹ́gẹ́ bí nǹkan àti mọ̀tí bẹ́ẹ̀ wọ́n ní kò sínú àdúrà tẹ́ lè ṣe bẹ́ẹ̀ bá fàṣàlátù sí Ọlọ́run dá padà wọ́n ní àṣàlátù yẹn gan Ọlọ́run ní dá padà àṣàlátù tọ́lọ́run ní dá padà yìí tó bá wà rọ̀ mọ́ Ọlọ́run ní dá òun náà padà bàbá ní ń tàṣe òjò báwọn náà lọ fátíà kan ayatul kursiyi kan bísímìláì mẹ́ta pẹ̀lú kúrú wàláwù mẹ́ta àti àṣàlátù tó kó tán àṣàlátù alákòótán àṣàlátù bàbá àlàbí àgbà àfáàgbà bá a ṣe máa wí àwọn àṣetà títí bàbá ní bá a ṣe máa wí ní àṣàlátù bàbá àlàbí àgbà bàbá ní tá a ṣe nìyẹn wọ́n ní bàbá ti jọ ṣe papọ̀ wọ́n ló dá púpọ̀ wọ́n ló ń kára yìí pọ̀ púpọ̀ òǹkà alájùbáríkà ni a ní ṣe kẹ́kẹ́ wọ́n lọ́lọ́wọ́ ó gbà wọlé yóò ṣàánú yóò gbà wọlé torí pé gbogbo ń ta ní àṣẹ yìí kò séyìí tó ta kò ṣẹ̀rí àmẹ́ bàbá ní bá ṣe wí nìyẹn lápapọ̀ wa kágbára bì bàbá ní ká bá wọ bò mí ká dákun ká farabalẹ̀ ẹ̀sìn wọ́n ṣe nǹkan míì bàbá ní ìta ṣe nìyẹn àmì ẹ̀bá ìṣáájú bàbá ní òní rẹ̀ mí. Bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin الرحمن مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أو لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض وهذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
وهو العلي العظيم آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين 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 يا الله بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد
وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم ومتى آمين 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 يا الله. Bàbá wa ìmọ̀mọ́ àgbà ní Màlẹ́ wọ́n ní bàbá alájẹ́ àgbà tí wọ́n gbéṣẹ́. Wọ́n lẹ́rù rẹ ni wọ́n, ọmọ ẹrú rẹ ni wọ́n. Nígbà tó ń bẹ láyé wọ́n jẹ́ ìpèrè Ọlọ́run ọ̀kan ṣoṣo ní ọ̀. Wọ́n sì gbà pé Ànábì Muhammad ẹrú rẹ òjíṣẹ́ rẹ ni. Àwọn ni wọ́n ti wá wà níwájú rí Ọlọ́run báyìí. Ọlọ́run dídé tó dé sọ́dọ̀ rẹ̀ mọ́sàbá wa kọ́ wọn ló bá àforíjì wọn. Wíwá náà wọn bí tá a ọmọ wa ni mọ́sàbá wa ọmọ bàbá ni àwọn omi alálùbáríkà ni mọ́sàbá wa fi fọ̀ wọ́n mọ́ ẹ̀kọ́ lè jẹni rẹ̀. Gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí wọ́n ṣe nígbà tó ń bẹnu ayé mọ́sàbá wa ṣàmójúkúrò fún wọn. Báwo ṣe máa fọ ìdọ̀tí kúrò láṣọ lára aṣọ funfun bẹ́ẹ̀ ni ó bá wa fọ gbogbo ẹ̀ṣẹ̀ wọn kúrò lára wọn. Àwa bí ọ àwọn ẹni rẹ tó ti ṣáájú wọn lọ bá wa tò wọ́n papọ̀ mọ́ wọn. Gbogbo tí ń jẹ́ àdánwò àgbákòónú sàárè mọ́sàbá wa kó wọn yọ kó nú ẹ̀. Gbogbo ìyà tí wọn náà wọn bá pèsè sínú sàárè mẹ́jọ kankan ó jẹ wọ́n. Di ọmọ wa gbádùn lọ títí tó fi di jọ́ọ̀lù kí á mọ̀ ká sì bá ànábì wọlé ọ̀la. Ibi tó ga jù nínú àwọn àlìfẹ́ǹdà rẹ tí ń jẹ́ àlìfẹ́ǹdà òsùn ibi tó wá ga jù nínú rẹ̀ mọ́sàbáyà sí ní gbogbo wọn. Ìwọ lọba tí máa ń ká gbogbo èèyàn tó sì láàánú ju gbogbo aláàánú lọ. Ìwọ lọba tó jẹ́ ọlọ́rẹ̀ ju gbogbo ẹni tí ń tọrẹ lọ. Kò sí olùrè fún gbogbo ayé, kò sọ́lọ́ nǹkan fáyé tó tayọ rẹ Ọlọ́run. Ààfin kẹ́kẹ́ ṣàtẹ̀kùn sọ́dọ̀ rẹ Ọlọ́run tó tayọ àánú rẹ tó ju gbogbo nǹkan lọ ni. Ọlọ́run mọ́sàbá kẹwọn. Báwa ṣàmójúkúrò gbogbo àṣìṣe wọn. Gbogbo tí ń jẹ́ àṣìṣe wọn pátápátá báwa ká kúrò fún wọn. Ìwọ ọba tó jọba gbogbo àgbáyé. Àwa náà ti kó mẹ́ ṣàánú àwa náà. Níjọ́ tí àwa náà bá di bí wọ́n ṣe gbà yìí gbogbo ká tọrọ fún wọn níkà yìí má ṣàpèsè rẹ̀ fáwa náà. Ìwọ ọba tó jẹ́ sí wípé ìwọ lọba àánú. Ìwọ lọba gbogbo àgbáyé. Gbogbo àwọn bàbá ńlá bàbá wa, àwọn ìyá ìyá wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa, àwọn tí wọ́n jà wọ́n àfa wa àti gbogbo ẹni ṣáájú wa pẹ̀lú ìmánì tí wọ́n ti fi kú sàgbà wa. Wọ́n ṣàbá wa kí àwọn náà ìwọ́n bá gbogbo àgbáyé. Ọlọ́run àbíọ́ àmọ́jọ́ tí ó kẹ́yìn fáwa náà àmọ́ mọ́sàdí á jáde pẹ̀lú ìmánì. Gbogbo tí wọ́n ń jẹ́ àgbà èyí tí ń jẹ́ oore tayé oore tàlìkìyàmọ̀ ọlọ́mọ́sà ṣe fún wa. Níjọ́ táwa náà bá kò lu ayé àwọn onírúurú tó wá mọ̀. Amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ọwọ́ mọ́sálásí àgbò.